orúkọ Jésù. Ọlọ́run bàbá ọmọ àtẹ̀mí mi máa gbé yín ga. A dúpẹ́ lọ́wọ́ rẹ, ìwọ ni Ọlọ́run, kò sí ẹlòmíì. Ipá tó ju ipá lọ, agbára tó ju agbára lọ. Ọlọ́run ẹ̀mí wa, a sọ wípé ẹ ṣé lórúkọ Jésù, ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run tó ní gbogbo ipá àtagbára lọ́dọ̀, ìwọ ló dá ẹ̀mí wa sí, ló fàánú gbé wa ró, ó fún wa lórí ọ̀fẹ́ láti mú ká jẹ́ alààyè. Ó mú wa wà láàyè lórí ilẹ̀ alààyè. À ń rìn lábẹ́ òrùn, à ń gbé lórí ilẹ̀. Afẹ́fẹ́ ìwọ̀ oòrùn, tìlà oòrùn, gúúsù àti àríwá ń kàn wá lára. À ń mọ̀ ọ́n lára pé a jẹ́ alààyè. A máa sọ wípé ẹ ṣé o, Ọlọ́run ẹ gba ọpẹ́ wa fún oríṣiríṣi iṣẹ́ agbára tí Ọlọ́run ti ń ṣe nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ orí afẹ́fẹ́ yìí. Lórúkọ Jésù, Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Bàbá, ògo ni forúkọ rẹ. Mo yin Ọlọ́run nítorí pé ò ń gbọ́ mi. Mo yin Ọlọ́run nítorí pé ò ń rí mi wò. Mo yin Ọlọ́run nítorí pé o ṣalábàápàdé fọ́nrán yìí fún ìtúsílẹ̀ ayé rẹ. Ayérayé ẹ ṣé, Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Bàbá, ògo ni forúkọ rẹ. Ọlọ́run Ísírẹ́lì, ìjà tún ti dé lónìí o. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ a rí Ọlọ́run fàánú dáríjìn. Ẹ̀ṣẹ̀ tiwa tàbí ti ìran wa tàbí ti ìran bàbá wa, Ọlọ́run ẹ fàánú dáríjìn. Ẹ yọ́nú sí wa Ọlọ́run. Ẹ dákun, ẹ dàpọ̀ mọ́ wa. Ẹ bá wa ṣe ohun gbogbo. Kógun ayé wa ó ṣẹ́. Ká ní ìtúsílẹ̀, ká ní ìrànlọ́wọ́, ká róore ọ̀fẹ́ gbà, ká rọ́wọ́ agbára rẹ̀. Ọlọ́run, ògo ni forúkọ yín. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo kí yín. A tún kú ọjọ́ tuntun. A tún kú alábàápàdé òní. Mo ń lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Genesis orí 9 ẹsẹ̀ 24 àti 25. Ó sọ wípé Nóà sì jí lójú ọtí wáìnì rẹ̀, ó sì mọ ohun tí ọmọ rẹ̀ kékeré ṣe sí i. Ó mọ ohun tí ọmọ rẹ̀ kékeré ṣe sí i. Ó sì sọ fún wípé ó gégùn fún un. Ó ní ègbé ni fún Kénáánì, ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe fún àwọn arákùnrin rẹ̀. Nóà kọ́ ló bí Kénáánì. Kénáánì kọ́ ló rí ìhòhò bàbá rẹ̀. Ámù ló rí ìhòhò bàbá rẹ̀, ṣùgbọ́n ọmọ tí Ámù bí ni Kénáánì. Ámù ni ọmọ Nóà, Kénáánì ni ọmọ Ámù. Ámù ló rí ìhòhò bàbá rẹ̀, Kénáánì ni wọ́n gégùn fún. Ègún bàbá, ọ̀rọ̀ látẹnu bàbá, ẹ̀ṣẹ̀ láti ìran, ìṣẹ̀lẹ̀ generation dé generation. Wàhálà tó ti ń gorí ara wọn látọwọ́ bàbá ńlá. Ó ní ègbé ni fún Kénáánì, ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe. Tó o bá mọ̀ túmọ̀ tí wọ́n ń pè ní ìránṣẹ́ àwọn ìránṣẹ́, bóyá ká sọ pé gate man lé yín, òun náà tún wá gba ọmọ ọ̀dọ̀. Èló ni sálárì tó fẹ́ fún gate man tóun náà tún máa san fún ọmọ ọ̀dọ̀ ńbẹ̀? Kí ni gate man rí jẹ tóun náà tún gba ọmọ ọ̀dọ̀ sábẹ́? Ìránṣẹ́ àwọn ìránṣẹ́, ẹrú ni ó máa ṣe fún àwọn ẹrú kan. Ọ̀jájọ́ gbàdúrà. Ọlọ́run, ọ̀rọ̀ tó tẹnu àwọn baba ńlá jáde, tó dúró bí ogun lórí ayé mi, tó tẹ ayé mi lórí ba sí ojú kan, lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́. Ìwọ lọlọ́run ọ̀rọ̀. Ìwé Jòhánù sáà sọ wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ ti wà, ọ̀rọ̀ sì ń bẹ pẹ̀lú Ọlọ́run. Ó ní Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Lórúkọ Jésù, Ọlọ́run ẹ gbé ọ̀rọ̀ yìí mì. Ọ̀rọ̀ àwọn baba ńlá tó di ẹrù wúwo lórí rẹ, lórúkọ Jésù, Ọlọ́run ọ̀rọ̀ kó gbé ọ̀rọ̀ náà mì. Ọ̀rọ̀ àwọn bàbá tó pilẹ̀ ìdílé yín, ọ̀rọ̀ àwọn bàbá tó pilẹ̀ ìran yín, ọ̀rọ̀ àwọn alágbára tó ti wà lórí ilẹ̀ ibi tẹ́ ẹ wà, ọ̀rọ̀ àwọn tó ti jagun kọjá níbi tẹ́yìn tẹ ìlú dó sí, ọ̀rọ̀ àwọn tó ti jagun kọjá níbi tẹ́yìn tẹ ìpìlẹ̀ ilé yín dó sí, ọ̀rọ̀ àwọn tó ti jagun kọjá lórí ilẹ̀ tó rà tó fi kọ́lé rẹ, tó sì ń di ẹrù wúwo lórí rẹ àti lórí ìdílé rẹ, tó ń jà bí ìjì nínú ìdílé rẹ, tó ń jà bí ogun, tó fa àlákàlà ìrankíran àti ogun àìmọ̀dí. Lórúkọ Ọlọ́run Bàbá ọmọ àtẹ̀mí mímọ́, Ọlọ́run ọ̀rọ̀ kó gbé ọ̀rọ̀ náà mì. Ọ̀rọ̀ baba ńlá kì í kú, nítorí ọ̀rọ̀ kì í kú àgbà tó bá pàdé ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ, ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ tó lè gbé ọ̀rọ̀ mì. Ó dá, mo sọ lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, ọ̀rọ̀ tí ń jà ológun tó ń jagun nínú ìgbéyàwó rẹ, bóyá ọ̀rọ̀ bó ṣe lọ ló bọ̀, bóyá ọ̀rọ̀ tó tẹnu ẹnìkan jáde tó sọ pé máa lọ ṣùgbọ́n má pẹ́ dé, bóyá ọ̀rọ̀ tí wọ́n sọ níjọ́ ìgbéyàwó rẹ, bóyá ọ̀rọ̀ tí wọ́n sọ níjọ́ ìgbéyàwó màmá rẹ,
wọ́n wá ń jà ìwọ lógun nínú ìdílé rẹ. Mo sọ lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ, àní ọ̀rọ̀ Ọlọ́run Jèhófà lórúkọ Jésù ó gbé ọ̀rọ̀ ènìyàn mì lórí ayé rẹ. Ọ̀rọ̀ ènìyàn, gbólóhùn ẹnu ènìyàn tó di ogun síwọ lọ́rùn, tó di ogun sínú ìrìn àjò rẹ, tó di ogun sínú ayé rẹ, tó di ogun sínú iṣẹ́ rẹ, tó di ogun sínú ìgbéyàwó rẹ, tó wá ń jò bí iná tó pápápá tí ò kú. O ti gba oríṣiríṣi àwẹ̀, o ti gba oríṣiríṣi àdúrà, ṣùgbọ́n mi sọ fún ọ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu ikọ̀ Ọlọ́run tó rí àánú gbà lórúkọ Jésù. Ọ̀rọ̀ kó gbé ọ̀rọ̀ mì nínú ayé rẹ. Ọ̀rọ̀ tó ń jà ọ́ lógun yìí, ó ti da iṣẹ́ rẹ rú, ó ti da ìdílé rẹ rú. Ó tiẹ̀ ń béèrè gan ni pé kí ló tú ìdílé yìí ká, kí ló tú ìgbéyàwó yìí ká. Kò tiẹ̀ yé mi, èmi gan ò mọ̀. Ọkọ ò rí ẹjọ́ rò, ìyàwó ò rí ẹjọ́ rò, ẹ̀sùn tí ò ṣeé tọ́ka sí, ṣùgbọ́n ilé fọmọ yẹn lọ́wọ́ lórúkọ Ọlọ́run Bàbá Ọmọ àtẹ̀mí mímọ́. Gbólóhùn ọ̀rọ̀ ẹnu ènìyàn, bóyá ti bàbá tàbí generation tó ti jìnnà, bóyá ti ìyá tàbí ti ìran tó ti pẹ́ ló wá ń fọ́ ìdílé tiẹ̀ mọ́ ọ lọ́wọ́. Lórúkọ Jésù lónìí àtúnṣe wọnú ìdílé rẹ, torí ọ̀rọ̀ gbé ọ̀rọ̀ mì lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ọ̀rọ̀ Ọlọ́run Jèhófà lórúkọ Jésù ó gbé ọ̀rọ̀ ènìyàn mì. Ọ̀rọ̀ tó ń jagun bí ègún nínú ayé rẹ, ọ̀rọ̀ tó ń jagun bí ogun nínú ayé rẹ, ọ̀rọ̀ tó ń jagun bí ọ̀ràn nínú ayé rẹ, ọ̀rọ̀ tó ń jagun bí ikú nínú ayé rẹ, ọ̀rọ̀ tó ń jagun pé kẹ́ ẹ má pẹ́ láyé. Ọ̀rọ̀ ẹnu àwọn bàbá kan tó sọ pé gbèdéke ibi báyìí lẹ̀mí yín ó ti máa bọ́, tó sọ pé gbèdéke ibi báyìí lẹ́mọ̀ rìnrìn àjò ayé yín dé, tó sọ pé gbèdéke ibi báyìí ni wàhálà yìí yóò ti máa fọ̀hún lórí ayé yín. Ẹni tó ti fi ọ̀rọ̀ ṣe sáìsì ibi tẹ́ mọ̀ gadé tẹ́ fi mọ̀ jábọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo sọ. Ọ̀rọ̀ Ọlọ́run Jèhófà ó gbé ọ̀rọ̀ ènìyàn mì lórí ayé rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run Jèhófà ó gbé ọ̀rọ̀ mì lórí ayé rẹ. Ní tòótọ́ ni ọ̀rọ̀ ò kí ń kú, ṣùgbọ́n a máa withdraw ọ̀rọ̀. Ní tòótọ́ ni ọ̀rọ̀ ò kí ń kú, ṣùgbọ́n ọ̀rọ̀ kan máa ń gbé ọ̀rọ̀ mì. Ní tòótọ́ ni ọ̀rọ̀ ò kí ń kú, ṣùgbọ́n agbára kan ju agbára lọ. Ní tòótọ́ ọ̀rọ̀ ò kí ń kú ní tòótọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ kan máa tẹ ọ̀rọ̀ kan lórí ba. Ọ̀rọ̀ kan máa neutralize ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ kan máa sọ ọ̀rọ̀ kan dasán lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ọ̀rọ̀ Ọlọ́run Jèhófà ó gbé ọ̀rọ̀ ènìyàn mì lórí ayé rẹ. Bóyá o tiẹ̀ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan máa ń tẹ̀lé ní jáde lọ́jọ́ ìgbéyàwó, níbi tó bá ti kúnlẹ̀ sí ẹsẹ̀ àwọn òbí rẹ, wá ní kí gbogbo èèyàn na ọwọ́ kán máa sọ̀rọ̀ sí ọ. Àwọn alága àdúró tiẹ̀ sọ wípé tó o bá ti sọ ẹyọ kan sí, mẹ́rin padà ń bẹ lọ́dọ̀ rẹ. Ìkà ò fẹ́ mọ̀ yún rárá, ìkà ò fẹ́ mọ̀ yún, wọn ò nígbàgbọ́ nínú èyún rárá, wọn ò nígbàgbọ́ nínú èyún, ṣùgbọ́n wọ́n sọ tí ń bẹ ní ọkàn wọn, nítorí pé wọ́n jẹ́ ènìyàn arobimóbiṣẹ́, nítorí pé wọ́n jẹ́ ènìyàn aláròṣe ohun búburú. Wọ́n ó sọ ohun búburú tí ń bẹ nínú ọkàn wọn, wọ́n fi tẹ̀lé ìgbéyàwó yẹn lẹ́yìn. Nígbà tó bá dénú ìgbéyàwó tán, ó wá máa wò pé níbo ni ogun ti wá, níbo ni ìjà sì ti wá. Bíbélì ní kí a sí láàrin ara yín ni. Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, gbogbo ọ̀rọ̀ tán ti fi sìn ọ́ jáde sínú ìrìn àjò ìgbéyàwó tó ń ja ìgbéyàwó rẹ lógun, ọ̀rọ̀ náà fi sin Kénáánì jáde tó fi padà di ẹrú láàrin àwọn ẹgbẹ́ rẹ̀, láàrin àwọn ìran rẹ̀, láàrin àwọn bàbá rẹ̀. Nítòótọ́ Ámù ló bí Kénáánì, Sẹ́mù náà bímọ, Jáfẹ́tì sì bímọ, ṣùgbọ́n láàrin ọmọ wọn ni ọmọ Ámù ti ń ṣe ẹrú. Èmi náà sọ ọ̀rọ̀ tó sìn ọ́ jáde tó jọ orí bọ́ ṣe rí yìí nínú ìgbéyàwó rẹ. Ìwọ nìkan kọ́ ni wọ́n fẹ́ nínú ìdílé yẹn, bẹ́ẹ̀ ni ìwọ nìkan sì kọ́ lọ fẹ́ ọmọ nínú ìdílé yẹn, ṣùgbọ́n ìwọ nìkan lógun yìí dojúkọ. Ìwọ nìkan ni ọ̀rọ̀ yìí ń jà lógun. Orí rẹ nìkan la gbé gbogbo ẹrù ọ̀rọ̀ wíwo yìí lé. Mo sọ lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, Ọlọ́run ọ̀rọ̀, lórúkọ Jésù kó gbé ọ̀rọ̀ yìí mì nínú ayé rẹ. Ọ̀rọ̀ tó ń jà ológun yìí, Ọlọ́run gbé e mì. Ọ̀rọ̀ tó ń jà bí iná yìí, Ọlọ́run gbé e mì. Ọ̀rọ̀ tó fẹ́ pa ìgbéyàwó rẹ, Ọlọ́run gbé e mì. Ọ̀rọ̀ tó fẹ́ pa bísínẹ́sì yìí, Ọlọ́run gbé e mì. Gbólóhùn ọ̀rọ̀ tó jáde tó ní kọ́ ọlọ́kọ́ ọmọ pẹ́ dé, tó fẹ́ já ọ bólókèèrè, tó fẹ́ já ọ wálẹ̀ nínú ipò gíga àti àyè gíga tọ́lọ́run tó ọ sí. Lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, ọ̀rọ̀ yìí gbé ọ̀rọ̀ mì. Lórúkọ Jésù ni mo sọ, ò ní jábọ́. Lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, ò ní jábọ́. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ò ní jábọ́. Ìránṣẹ́ yẹn sọ láti Dubai, ó ní ẹgbọ́, ó ní ilá ń wù mí jẹ, mo fẹ́ sáré wá sí Nàìjíríà wá jẹ ilá. Ọ̀rẹ́ rẹ̀ sọ fún pé ṣe bí African eatery ń bẹ ní Dubai, kí ló tọ̀ lọ jẹ láńbẹ̀. Ó ní rárá, ó ní ó dàbí látíyàwó òun ń sè nílé. Wọ́n ti ń fi ọ̀rọ̀ pè é. Mo sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, kí ọ̀rọ̀ tí wọ́n sọ sínú afẹ́fẹ́ yìí kó tó sẹ mọ́ ọ lára. Ẹ̀mí mímọ́ ó gbé mì. Ọlọ́run pàdé ẹ̀. Ọ̀rọ̀ yìí ò ní borí rẹ̀.
ogun yìí ò ní jà ọ́, ogun yìí ò ní jà ọ́ lórúkọ Jésù ni mo sọ, ogun yìí ò ní jà ọ́ lórúkọ Jésù, ogun yìí ò ní jà ọ́. Má gbà tó lórí ọ̀fẹ́ láti bá pẹpẹ àdúrà pàdé lórí YouTube, mo sọ lórúkọ Ọlọ́run Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọ̀rọ̀ tó ń jà ọ́ lógun tó ń jà bí iná lọ́wọ́lọ́wọ́ yìí, Ẹ̀mí Mímọ́ gbé mẹ́ ọ̀dọ̀ òmìnira, yóò sì dára fún ọ. Ó ti rí bẹ́ẹ̀ o, Jésù Olúwa wa, àmín lórúkọ Jésù.